A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó tún fún wa ní àkókò yìí láti wà ní orí ètò yìí. A dúpẹ́ fún gbogbo tí Ọlọ́run ti ń ṣe nínú ayé wa nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Mo sì gbàgbọ́ pé yóò tún lo ọ̀rọ̀ rẹ̀ láti ran ayé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ní àkókò yìí. Mo fẹ́ ká ṣí Bíbélì wá sí ìwé Róòmù orí 3. Mo fẹ́ ka ẹsẹ̀ kan péré nínú Róòmù orí 3. Ẹsẹ̀ 28 ni ẹsẹ̀ kan péré tí mo fẹ́ kà náà. Lẹ́yìn ìgbà náà, màá wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa nínú ẹsẹ̀ yẹn. Òun ni wọ́n sì ṣàlàyé rẹ̀ jálẹ̀ ní òní. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 28 sọ pé nítorí náà a parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ li à ń dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin. Ẹ kí n tú ẹsẹ̀ náà kà lẹ́ẹ̀kan sí. Nítorí náà a parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ li à ń dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin. Olúwa ṣe yín lọ́ba fún àǹfààní tí ẹ fún wa ní àkókò yìí láti lè sọ ọ̀rọ̀ yín fún àwọn ènìyàn. Mo gbàdúrà pé agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ yín kó lè ní ipa nínú ayé wa. Olúwa pé kí ẹ jọ̀ọ́ kẹ́ ẹ lo ọ̀rọ̀ yín nínú ọkàn wa. Mo gbàdúrà fún àwọn ọkàn tí a ti dá lẹ́bi lónìí kí wọn kí ó lè rí ìdáláre nínú ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yín kí ó sì lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Olúwa, mo gbàdúrà pé tá a bá rí ẹnì kan tí kò tí ì di àtúnbí lónìí, wípé kí ó lè wá láti wá gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìdáláre tòótọ́ lọ́dọ̀ Ọlọ́run ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Kókó rí wàásù wa fún àkókò yìí òun ni a pè ní ìdáláre. Kókó rí wàásù yìí tí a pè ní ìdáláre yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tí àwọn ènìyàn máa ń ṣìgbà tàbí tí wọ́n máa ń ṣìtúmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà máa ń rò pé bóyá ìfijìn tá à ń pè ní pardon òun ni ìdáláre. Ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó fi hàn pé ìdáláre ó jù bẹ́ẹ̀ lọ. Justification ó ju wípé wọ́n fi jìn lọ. Ìfijìn wà lára rẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìfijìn lásán, ó jù bẹ́ẹ̀ lọ. Bíbélì sọ pé Ọlọ́run sì ni olùdániláre. Ṣé rí ènìyàn kò lè dára rẹ̀ láre. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n dára wọn láre òun gan ni ọ̀rọ̀ Ọlọ́run bá wí. Ṣùgbọ́n kí a tó wo ọ̀rọ̀ ìdáláre ní ìjìnlẹ̀, mo fẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn yìí pé ṣé rí òfin àti ìdájọ́ ó fi ìjìyà fún ẹ̀ṣẹ̀ lélẹ̀. Ìwé Èzíkíẹ́lì orí 18 ẹsẹ̀ 20. Bíbélì sọ fún wa nínú ìwé Èzíkíẹ́lì, ọkàn tí ó bá ṣẹ̀ òun ó kú. Kò ní ẹjọ́ nú. Ọkàn tó bá ṣẹ̀ kí ni yóò ṣe o? Yóò kú. Ẹni tó bá ti ṣẹ̀ ó jẹ̀bi ikú. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe ṣàlàyé rẹ̀ fún wa. Róòmù orí 4 ẹsẹ̀ 17 ní nítorí ikú lé èrè ẹ̀ṣẹ̀. Torí náà òfin tí a gbé lélẹ̀ àti ètò ìdájọ́ sọ pé ẹ̀ṣẹ̀ ní èrè kan, ikú sì ni. Ikú níbo? Ikú ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n àánú Ọlọ́run ó ń wá láti fi òmìnira fún ẹni tó jẹ̀bi ikú. Ó ń wá láti lè gbà á kúrò lọ́wọ́ ìdájọ́ ni. Ó ń wá láti rí pé ẹni tí ó jẹ̀bi yìí kò kú sínú ẹ̀bi. Òfin ó ti dá ẹlẹ́ṣẹ̀ lẹ́jọ́. Ètò ìdájọ́ sọ pé ikú sì ni èrè ẹ̀ṣẹ̀ ń tọ̀hún. Ṣùgbọ́n tó ọbẹ̀ ni pé Ọlọ́run kì í dá ẹlẹ́ṣẹ̀ láre kì í sọ pé kẹ́lẹ́ṣẹ̀ lọ láì jìyà. Bíbélì wípé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì ṣe kí ni o, láì jìyà. Kódà Ọlọ́run tún kórìíra àwọn onídàájọ́ ènìyàn tí wọ́n máa ṣe ìdájọ́ tó ní ègbè nínú.
òtítọ́ ọbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onídàájọ́ ni wọ́n máa yí orí ẹjọ́ kodò, wọ́n máa gbé àre fún ẹlẹ́bi àti ẹ̀bi fún aláre. Ọlọ́run kìí ṣe bẹ́ẹ̀. Ọlọ́run sì máa dá àwọn ẹni tí wọ́n bá dára wọn láre, ó máa bá wọn wí. Ìwé Lúùkù orí 16. Wẹ́kẹ̀ ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí wípé òfin ó sọ pé ẹ̀ṣẹ̀ ní èrè ikú ni. Àánú Ọlọ́run fẹ́ gba ẹni tó jẹ̀bi là. Ọlọ́run sì ní kò dá àbí kò gbè lẹ́yìn ẹni tí kò ṣe dáadáa. Ọlọ́run ó tún kórìíra àwọn adájọ́ tí wọ́n ń dorí ẹjọ́ kodò. Ṣùgbọ́n tí Ọlọ́run kò tún fẹ́, tí mo fẹ́ ká ṣàkíyèsí ní àwọn ẹni tí wọ́n mọ̀ sọ pé èmi mo mọ̀ pé mo mọ̀ tí mò ń ṣe. Tẹ́ bá bí ẹlòmíì pé kí ni ó mú dọ́run, yóò ní mi ò lẹ́ṣẹ̀. Èyí ni ó ti kọ́kọ́ parọ́, èmi ò dẹ́ṣẹ̀. Nítorí pé n tó ṣe níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tó bá sọ pé òun ìdẹ́ṣẹ̀ ni pé ó ń fira rẹ̀ wé ènìyàn ara bíi tiẹ̀. Ìwé Lúùkù orí 16 yẹn ẹsẹ̀ 15 wípé òun sì wí fún wọn pé ẹ̀yin lé àwọn tí ń dáre fún ara yín níwájú ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run mọ ọkàn yín, nítorí èyí tí a gbé níyìn lọ́dọ̀ ènìyàn ìríra ni níwájú kí ni o, níwájú Ọlọ́run. Ọlọ́run kò fẹ́ràn káwọn ènìyàn máa dára wọn láre. Àwọn Farisí àti Sadusí wọ́n fẹ́ràn kán máa sọ pé àwa a wà ní ìlànà tó tọ́, ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin ṣe wá láti dá wa lẹ́jọ́ àti dá wa lẹ́bi, ni Ọlọ́run fi ṣètò ìsọnidi olódodo nípasẹ̀ ọmọ rẹ̀. Róòmù orí 5 ẹsẹ̀ 17. Ǹjẹ́ bí nípa ẹsẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà, mélòó lé àwọn tí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan, Jésù Kristi. Ṣé rí orísun ẹ̀ṣẹ̀ gan ni pé ajogún rẹ̀ lọ́dọ̀ Ádámù àti Éfà ni. Ní jíjogún rẹ̀ yìí, ó sọ gbogbo wa di ẹlẹ́ṣẹ̀. Ó sì jẹ́ kó jẹ́ pé ẹ̀tọ́ wa sì ní ìjìyà ikú. Ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ kí a ṣègbé. Bó ṣe jẹ́ pé nípasẹ̀ ẹnìkan ni gbogbo èèyàn ṣe di ẹlẹ́ṣẹ̀, gbogbo èèyàn ló lè di olódodo nípasẹ̀ ẹnìkan péré. Ṣùgbọ́n ẹni yẹn kì í ṣe àwa tìkára wa, ṣùgbọ́n ẹni tí a fi rúbọ fún wa tí ṣe Jésù Kristi ni. Ẹni tí a pa, ẹni tí a sin, ẹni tí ó jí dìde níjọ́ kẹta, tí kò sì kú mọ́, tó ń pèsè àyè sílẹ̀ fún wa lọ́run. Kí nìdí tí mo fi ṣàlàyé gbogbo nǹkan tí mo ṣàlàyé? Nítorí pé tí mo bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ìdáláre nísìn, ìdáláre túmọ̀ sí pé ká ka ènìyàn sí olódodo, accounted to be righteous. Bí ẹni pé a kọ́ pé kò dẹ́ṣẹ̀ rí, kò sì lè dẹ́ṣẹ̀ láéláé. Ṣùgbọ́n ní tòótọ́ ọbẹ̀ ni pé òun tọ̀hún kì í ṣe ẹni tí kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o. Òtítọ́ ọbẹ̀ ni pé òun tọ̀hún kódà ó jẹ̀bi àti kú, ṣùgbọ́n nígbà tí ó ti fi ìgbàgbọ́ rẹ̀ sínú ikú, sísin àti àjíǹde Jésù, ó ti di ẹni ìdáláre. Kò tiẹ̀ sí ìdálẹ́bi mọ́ fún un. Ìwé Rómù orí 8 ẹsẹ̀ 1 ní pé ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù. Kí ni ìdáláre ní nínú? Nǹkan kìíní tó ní nínú ni ìdáríjì ẹ̀ṣẹ̀. Bíbélì wípé ṣẹ́rí ẹni tó bá ti dáláre, ó ti bọ́ lọ́wọ́ ìdálẹ́bi. Ohun tá a kọ́kọ́ ṣe fún ni pé adáríjì pátápátá. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 13 ẹsẹ̀ 148
àti ìkọkàndínlógójì. Kí ni ìdáláre nínú? Ṣé rí Ọlọ́run mímọ́? Ó mọ̀ọ́mọ̀ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ni. Mo fẹ́ kẹ́ kà tẹ́ bá ṣe tán ìwé Míkà orí 7 ẹsẹ̀ 18 àti 19. Ṣùgbọ́n 18 ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 13 yẹn, ohun tó wí rèé, ó ní pé ǹjẹ́ kí ó yé yín ẹ̀yin ará pé nípasẹ̀ ọkùnrin yìí li ìwàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín, àti nípa rẹ̀ li à ń dá olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ láre kúrò nínú ohun gbogbo tí a kò lè dá yín láre nínú òfin Mósè. Ṣé rí òfin Mósè ìdájọ́ àti ikú ló mú wá. Ṣùgbọ́n ohun tí ìdáláre ní nínú tó jẹ́ ohun àkọ́kọ́ ni pé àdáríjì hàn. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa fẹ́ káwọn èèyàn dáríjì wa, ṣùgbọ́n àwọn ìfẹ́ dáríjì ẹlòmíì. Ìdí tá a fi kí dáríjì ẹlòmíì ni pé àwa gan a ò tí ì ní ìrírí ìdáríjì ẹ̀ṣẹ̀ èyí tó wà nínú Kristi Jésù. Ìjọ o mọ̀ pé o jẹ̀bi ikú? Ìjọ o mọ̀ pé o jẹ̀bi ègbé ọ̀run àpáàdì? Ìjọ o mọ̀ pé ohun tí Kristi Jésù mú wá fún ọ òun ni ìdáríjì ẹ̀ṣẹ̀? Kì í kàn ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ nìkan, ṣé kí n tún sọ fún ọ pé ó ti sọ ọ́ di olódodo nínú rẹ̀. Romu orí 3 ẹsẹ̀ 22 yẹn, Bíbélì sọ pé nípasẹ̀ ẹnìkan péré la ṣe kí ni o, ní gbogbo wa fi di olódodo. Ó túmọ̀ sí pé òdodo Jésù Kristi òun ni àgbélé olórí. Tó fi jẹ́ pé nígbà tí Ọlọ́run bá wá láti wá ṣe ìdájọ́, torí pé Ọlọ́run mímọ́ ni, kì í sì ṣègbè, ohun tí yóò rí ni pé a ti wọ̀ ní òdodo Jésù. Kì í kàn ṣe pé a ti dáríjì hàn nìkan, ṣùgbọ́n a ti ṣe kí ni o, a ti wọ̀ ní òdodo Jésù. Ohun tí ìdáláre mú wá ni nǹkan méjì tí ìdáláre ní nínú: ìdáríjì ẹ̀ṣẹ̀ àti sísọnidolódodo. Ìsọnidolódodo. Kí ni yóò jẹ́ kí ìdáláre yóò ṣẹlẹ̀? Nǹkan ẹyọ kan péré náà ni ìgbàgbọ́. Gàlátíà orí 2 ẹsẹ̀ 19. Tí a mọ̀ pé a kò dá ẹnikẹ́ni láre nípasẹ̀ iṣẹ́ òfin bí kò ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ṣé rí, kì í ṣe nínú ẹ̀sìn, kì í ṣe nínú iṣẹ́ ọwọ́ ẹni, kì í ṣe nínú ìwà rere ẹni, ṣùgbọ́n nínú ta ni o? Jésù Kristi. Kò sí nínú ẹlòmíì ju nínú ẹni tí a pa ni lọ, nínú ẹni tí a sin ni lọ, nínú ẹni tí ó jí dìde ni lọ, nínú ẹni tí ó ta ìjẹ́ mímọ́ rẹ̀ sílẹ̀, nínú ẹni tí ó fẹ́ kó rí ìdáríjì àti ìsọnidolódodo gbà. Nínú rẹ̀ ni ìdáláre wà. Tó o bá ti fi ìgbàgbọ́ rẹ sínú rẹ̀, kì í kàn ṣe pé àdáríjì ọ nìkan, ṣùgbọ́n ó sọ ọ́ di kí ni o? Olódodo. Ohun tí mo ń bá yín sọ ní àkókò yìí ó ṣe pàtàkì, wípé Ọlọ́run ò ní ṣètò ìdáláre. Ọlọ́run sì rí dájú pé ètò ìdáláre tó ń ṣe yìí òun ṣe é kún, òun ṣe é pé, òun ṣe é yẹ fún wa. Bíbélì wá wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ló mú ìdáláre náà wá. Gàlátíà orí 3, Róòmù orí 3 ni, Róòmù orí 3 ẹsẹ̀ 24. Yàrá pé Bíbélì sọ pé nínú orí 3 yẹn ẹsẹ̀ 4 ló gbé gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́. Kò sọ pé à ń dá wọn láre nípa iṣẹ́, kò sọ pé à ń dá wọn láre nípa ìwà, kò sọ pé à ń dá wọn láre nípa òfin. Ẹni tí a bá dá láre tí kí ó bọ́ lọ́wọ́ ikú ọ̀run àpáàdì, nǹkan ẹyọ kan ni, ọ̀fẹ́ ni. Ọ̀fẹ́ la ó dá láre. Tá a bá dá ẹnikẹ́ni láre nípa iṣẹ́ rẹ̀, a jẹ́ pé kì í ṣe ìdániláre Ọlọ́run. Ìdáláre tó Ọlọ́run sì ń fún ni, ó mú ìdáríjì wá, ó ń sọ ní olódodo papọ̀. Nípa kí ni? Ìgbàgbọ́. Èló wá ní ìdáláre ọ̀hún? Ọ̀fẹ́ pátápátá, free of charge. Kì í ṣe pé ó cheap, ọ̀fẹ́ ni. Kì í ṣe pé kò wọ́n, kò ná ní nǹkan kan. Ìdáláre yìí
ó sì ń wá nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù. Róòmù orí karùn-ún yẹn ẹwọ ẹsẹ̀ 9 bẹ́ẹ̀ni ní mélòó sí ni tí a ti dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. Kí ló ń dá wa láre yìí o? Ẹ̀jẹ̀ rẹ̀. Torí náà mo sọ pé ohun tí ó mú ìdáláre rẹ wá ó ní kó o fi ìgbàgbọ́ rẹ sínú ẹni tá a pa lórí igi àgbélébùú, ẹni tí a sin, ẹni tó jí dìde. Tó o bá ti fi ìgbàgbọ́ rẹ sínú rẹ̀, a ti dá ọ láre. Olórin yẹn ni a ti dá mi láre, a ti ṣẹ́gun fún mi, ẹ̀rín ló kù mí kù, mo ti ṣẹ́ Sátánì pa. Torí tí Sátánì ṣe ó lè tó ikú. Èṣù ló mẹ́ṣẹ̀ wáyé, ó ló tẹ́ Éfà jẹ tí Ádámù fi ṣẹ̀, tí a fi jogún àgọ́ ẹ̀ṣẹ̀ náà. Ṣùgbọ́n ọmọ Ọlọ́run wá sáyé láti pa iṣẹ́ ìṣùrun. Iṣẹ́ ìṣù wo ló wá parun? Ègbé àti ìdájọ́. Kí a lè ṣe kíni o? Ká lè bọ́ lọ́wọ́ ìdálẹ́bi. Ká sì lè ní kíni o? Ìdáláre. Kí ni ìdáláre? Ìdáríjì ẹ̀ṣẹ̀ àti sọnidolódodo. Nípa kíni o? Nípa ìgbàgbọ́. Ọlọ́run ló mú ìdáláre wá. Ọ̀fẹ́ ni ìdáláre. Nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ tí kò lábàwọ́n ni ìdáláre wà. Ní oṣù tí à ń wo àjíǹde Kristi yìí, mo fẹ́ ká ronú sí dáadáa pé nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìdáláre wà. Ohun tó fìdí ìdáláre múlẹ̀ ó ní àjíǹde Jésù. Róòmù orí 4 ẹsẹ̀ 25, Romans 4:25. Ó ní ẹni tí a fi tọrẹ ẹ̀ṣẹ̀ wa tí a sì jíǹde nítorí ìdáláre wa. Kí ló dé tá a fi jí Jésù dìde? Kí èmi náà bá lè di ẹni ìdáláre. Ṣé o rí ikú rẹ̀, sísìn rẹ̀, àjíǹde rẹ̀? Inú mi máa ń dùn pé Jésù tèmi, òun lè tó kú, òun lè tá a sìn, òun lè tá a jí dìde. Ṣẹ̀rá àjíǹde rẹ̀ kí ló mú wá o? Ìdáláre. Ẹ kí ẹ ronú sí. Jésù sọ fáwọn ọmọlẹ́yìn pé òun ó jíǹde ńjọ́ kẹta. Ẹ wá ronú sí. Kó wá má jíǹde ńjọ́ kẹta yẹn. Kí wọ́n dé wòjì lóòótọ́ kí wọ́n bá òkú rẹ̀ ńbẹ̀. Kí ni yóò mú jáde fún wa? Ìtìjú, ìdálẹ́bi. Ṣùgbọ́n wọn ò bókù. Áńgẹ́lì náà wípé kí ló dé tí wọ́n ń wá alààyè láàrin àwọn òkú. Bí mo ṣe ń parí ìwàásù yìí, ǹjẹ́ mọ̀ pé ìdáláre a máa mú nǹkan mẹ́ta kan wá. Mo sì fẹ́ ká mú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Róòmù orí 5 ẹsẹ̀ 1. Bíbélì ní ǹjẹ́ bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run. Ìjà tán láàrin àwa àtọlọ́run. Àwa àtọlọ́run àìṣọ̀tá mọ́. Ẹ̀ṣẹ̀ ti yà wá nípa kúrò lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀ṣẹ̀ ti sọ wá di ọ̀tá Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ìdáláre dé, a rí ìdáríjì gbà àti di olódodo. Ọlọ́run mímọ́ ṣe kí ni o? Ó fà wá mọ́ra. Ìjà tán, àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Peace with God. Ó ní ìdáláre máa ń mú wá. Èjì tí mo fẹ́ ká ṣàkíyèsí, ó ní pé ó fún wa ní àǹfààní àti ẹ̀tọ́. Ẹsẹ̀ kejì pé nípasẹ̀ ẹni tí àwa sì ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sí inú oore ọ̀fẹ́ yìí, nínú èyí tí àwa ń gbé dúró, àwa sì ń yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Kí la rí gbà o? Ọ̀nà access. Ẹ̀tọ́ láti wọlé sí ìjọba ọ̀hún. Ẹ̀tọ́ lórí ilẹ̀ láti pe Ọlọ́run níbikíbi tá a bá wà. Torí pé àṣẹ ìkélé tábìlì ti fàya, kò sí èèyàn kankan láàrin àwa àtọlọ́run mọ́. Kò sọ́tà mọ́ àti àlàáfíà àti ìjọba. Yàtọ̀ sí àlàáfíà, a tún ti lẹ́tọ̀ọ́ láti wọ ìjọba ọ̀run. Kì í ṣe pé à ń ṣiṣẹ́ tó wíwọ ìjọba ọ̀run yẹn, torí pé a ti dá wa láre la fi lè wọ ìjọba ọ̀run. Jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ, ǹjẹ́ a ti dá ọ láre bí? Òfin fẹ́ kó kú kó lọ́run àpáàdì. Ìdájọ́ òdodo wípé ọkàn tó bá ti ṣẹ̀ yóò lọ sínú iná. Òtítọ́ ọbẹ̀ sì ni pé àtẹ̀mí àti wọ́ ni ẹlẹ́ṣẹ̀.
Bíbélì ní gbogbo wa láti ṣẹ̀ tá a sì ti kùnà ògo Ọlọ́run. Orí ẹlẹ́ṣẹ̀ la ó sì dà sínú iná. Ẹ̀ṣẹ̀ ò ní èrè méjì jẹyọ kan lọ, ikú ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ o. Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ púpọ̀. Torí ẹ̀ ló fi rán Jésù wá sáyé. Gbogbo ohun tó ná ọ ní ìgbàgbọ́ nínú ikú sísìn àtàjíǹde Jésù. Kò ná ọ níṣẹ́ rere, kò ná ọ lófin mẹ́wàá. Kò ná ọ ní ìfèdèfọ̀, kò ná ọ níṣẹ́ ìsìn kankan. Tó o bá ti gba ikú sísìn àtàjíǹde Jésù yẹn, oore ọ̀fẹ́ yẹn ó ti mú ìgbàlà ọ̀fẹ́ fún ọ. Ìgbàlà ọ̀fẹ́ yìí sì ti sọ ọ́ di ọmọ Ọlọ́run. Adá ọláre ní orí ìdáríjì gbà, ó sì ti di olódodo. Ó àmọ́ kan ò sì lè wọnú ìjọba ọ̀run, ṣùgbọ́n ìwọ ní ìṣe olódodo rẹ, òdodo tí Ọlọ́run ti fún ọ yìí, òdodo Kristi yẹn tí ìgbàgbọ́ mú wá. Tí í ṣe tí iṣẹ́ rere mú wá o, tí ìgbàgbọ́ mú wá. Ó ti fún ọ lẹ́tọ̀ọ́ sí ìjọba ọ̀run. Mo ṣe ń parí. Àwa ti ní àlàáfíà. Kì í kàn ṣe pé a ní àlàáfíà nìkan, ṣùgbọ́n a tún ní pẹ̀lú. Kì í ṣe àlàáfíà nìkan o, ṣùgbọ́n a ní pẹ̀lú ẹ̀tọ́ láti yọjú sí ìwájú ìtẹ́ àánú. Ṣé o gba Jésù lónìí? Tó o bá ti gba Jésù, ìwọ náà ti dẹni tá a dá láre nù. Ìwọ náà ti bọ́ lọ́wọ́ ìdálẹ́bi nù. Ìwọ náà ti bọ́ lọ́wọ́ ikú ọ̀run àpáàdì. O ti ní ẹ̀tọ́ láti lọ sí ìjọba ọ̀run. Ṣé o gba Jésù? Ṣé ìgbàgbọ́ rẹ kò ní sí nínú nǹkan méjì ju Jésù lọ? Pé Jésù sọ́kàn rẹ ká lè dán ọ láre ní ìsìn. Wípé Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀ kí o sì gba ọkàn mi là. Mọ̀ pé o kú asíán o jí dìde láti ra ìdáláre fún mi. Ẹ̀jẹ̀ rẹ tí a ta sílẹ̀ àti àjíǹde rẹ ó mú ìdáláre wá fún mi. Mo gbà ọ́ sínú ọkàn mi gẹ́gẹ́ bí olùgbàlà mi lónìí. Mo fi ìgbàgbọ́ mi sínú ìwọ nìkan, kì í ṣe nínú iṣẹ́ rere mi. Jésù, mo dúpẹ́ torí pé o gbà mí là. Jésù Olúwa wa, àmín. Mo fẹ́ bọ́ ọyọ̀ pé o gba Jésù ní tòótọ́ lónìí. Wípé kò sí tó kan míì ju pé ìwọ náà ti ní àlàáfíà àti ẹ̀tọ́ sọ́dọ̀ Ọlọ́run lọ. Jọ̀ọ́ pè mí lórí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. Àlàáfíà Ọlọ́run alààyè kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.